الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أونك يا معين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وآله وصحابه ومن تبع سنته إلى يوم الدين. Afi ọpẹ́ fún Ọlọ́run, afi ọpẹ́ fún Ọlọ́run. Ọba òní afi ọpẹ́ fún ọba tó fi àánú rẹ̀ àti ọlá rẹ̀ tó fi kó wa jọ síbí lábẹ́ ìbòjì ẹni tó ń celebrate ọ̀kan nínú wa àfáà àgbà ní ohun tí làákàyè wọn bí jáde bí àsìkò ṣe fún tó ìtorí ẹ̀ la fi jókòó síbí. Ọba yìí tí a ṣe ọpẹ́ fún bẹ́ẹ̀ náà la tọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo kí àwọn bàbá wa tí ó wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí àsìkò. Mo gbé láti ibi tí ó ti yẹ kí a gbé. Mo gbé láti ibi tí ó tọ́ sí. Níwọ̀n tí a ti rí ẹni tí a fi lè ṣe ìkejì wọn níbí tàbí tá lè fi rọ́pò wọn pé ẹni tí kíkí yẹn kọ́kọ́ tọ́ sí rèé. Òun náà ni bàbá wa Fadilati Sheikh Muhammadu Sakariya, bàbá wa ní Òkòkò. Ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́ sá o. Ọba tí ó gbé yín kalẹ̀ tí a ń fi ìmọ́lẹ̀ yín tá a fi ń ríran, tá a ń fi gbígbàdúrà yín tá a ń sádi yín ní gbogbo ìgbà àtọmọdé àtàgbàlagbà. Ọlọ́run bá ò ní jẹ́ kí ẹ máa padà síbú. Lẹ́yìn tí bàbá mo kí gbogbo àwa àlárí Ọlọ́run tá wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí àsìkò. Mo kí àwa rìjálù láìwá ibadullah. Mo kí gbogbo ẹ̀yin jawami, gbogbo ẹ̀yin khutaba ul jawami tí ẹ wà níkàlẹ̀. Mo wá fi gbogbo kíkí mo fi kí celebrant ẹni. Láì ní dá ẹnìkan sí mo sọ pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bí wà ní bí mi lénìí mo ń represent ọ̀kan lára àwọn professor wa, Professor Abdulkabir Paramọ́lẹ̀. Ó yẹ kí wọ́n wà níbí, wọ́n dẹ̀ ní kí n tender apology. Ipe fún ìdí kan tàbí ìkejì, òun ni ò fún àwọn ní àǹfààní àti lè wà níbí yìí. Lẹ́yìn náà wọ́n ní kí n present ìwé yìí nípa book review, Aridul Kitab. Ká sọ kókó ohun tó ń bẹ nínú ìwé yìí. Ká prepare mind wa kalẹ̀. Kí la fẹ́ kó lé lórí? Ṣówó ọ̀tí ẹ ni àbí owó ọ̀tí ẹ? Ṣé ohun tá a lè rà fọ́mọ ni àbí ohun ṣe ohun tí a lè rà fọ́mọ? Tí a bá ní àǹfààní later láti ní kọ́pì ìwé yìí. Orúkọ ìwé yìí wọ́n sọ fún apó ń jẹ́ Al-Mawa'isul Lawami fi Diwan Ibn Jami. Ìyẹn ni shining admonition. Masha Allah. Ìgbà tí mo wo bí wọ́n pè ní sermon. Tó sí tí ó lọ nínú méjèèjì. It can be shining admonition or sermon or advice. Ìyẹn ni pé àwọn ìgbaninímọ̀ràn tó ń kọ mọ̀nàmọ̀nà ní gbogbo ìgbà. Tó yẹ pé kò sẹ́ni tí ò ní àǹfààní tiẹ̀ níbẹ̀. Lọ́mọdé ni, lágbàlagbà ni. Ìwé yìí ẹni tó kọ, òun náà ni àwọn àfáà wa àgbà tí wọ́n ń pè ní Lukmon Muhammad Jami, Owoyale, Al-Adaby. Àwọn náà ni wọ́n jẹ́ founder and director of Madrasa Nasiruddin Al-Adaby Al-Kamaliya ní orílẹ̀ níbí yìí. Àwọn bàbá wa yìí àwọn náà ni wọ́n kọ tírà yìí. Tírà yìí tá a bá wo látòkè délẹ̀ ó ní about 90 pages. Tá a bá include eléyìí tí wọ́n ń pè ní Safwatul Unwan, Safwatul Hida àti Safwatul Takdim àtàwọn tó ṣe gbogbo takdim ẹ̀ á fún wa ní bí 99 pages. Allahu Akbar. Ibi tí wọ́n ti print ìwé yìí wọ́n ń pè ní Darun Nur printing company. Okay. Nashurul Kitab àwọn tó publish ẹ̀. Orúkọ lé kéwù yìí náà àwọn náà ni wọ́n publish ìwé yìí bákan náà. Nínú àwọn nǹkan tó máa fún ìwé ní kímọ̀ tó máa fi ní value, òun náà ni ICBN, that's Government Identification Number. Ṣé ìwé yìí ni àbí òní? Tá a bá wo ìwé yìí ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní 978 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá wo inú ìwé yìí gẹ́gẹ́ bí àsìkò. Tá a bá wo ìwé yìí, significant of the book, kí ni kímọ̀ ẹ̀? Báwo ló ṣe níye lórí sí? Ìwé yìí níye lórí gan. Tó pé bàbá wo binisbati ilal uslub wal ma'an wal halvaz. Ó rọrùn kí ìwé yìí ó kẹ́gbẹ́ pẹ̀lú àwọn àfáà ọ̀jọ̀gbọ́n tó ti lọ
pàápàá fìlà alámùlà àròbì àti pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń bì náwọn tó ti kọ́ṣí jáko láwọn tó ti gẹ̀ẹ́sì jáko nínú tírà bí wọ́n ṣe ń kọ orin tí wọ́n ṣe gbogbo ẹ̀ nítorí ìwé yìí kó àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú tá a bá wo ìwé yìí látòkèdè rẹ̀ nípa content ẹ̀ ìwé yìí kó àwọn nǹkan tó pọ̀ sínú nígbà tí mo kà á látòkèdè lẹ̀ ó rọrùn nítorí pé wọn ò tó hasbal moduat wọn ò tó with the content kò ní jẹ́ kéèyàn ó tètè mọ̀ bẹ̀tà bá bẹ̀rẹ̀ sí kàwé yìí lọ títí a rí mòdùn tó ń sọ̀rọ̀ nípa religious issue eléyìí tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àfa ń sọ fún wa nípa fadlul Qur'an taqarrubu ila Allah azza wa jalla kayfa taqarrabu ila Allah durusu min al-hijra wal hubbul ikhwa jiwarul ittifa bimawlid nabiyyu sharif sahibatul kiram ala khamsil khisal al-islam dinul anbiya ó pọ̀ bẹ́ẹ̀ pé yata'allaq bil umur diniya tabawo látòkè taba kúrò níbẹ̀ ààrẹ léyìí example mbẹ́mbẹ́ tí mo mú wá bẹ̀ gẹ́gẹ́ bí àsìkò tabawo nípa èyí tó ń sọ̀rọ̀ nípa moral issue al-khuluqu nípa ìwà ó pọ̀ náà bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa shukuru wajibun ala kulli insan ashukuru rida'ur rahman alwiladatu ajallu shukuru thalathatun yanbaghi an yukram wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ títí tabatuwo ààrẹ léyìí tó ń sọ̀rọ̀ nípa nationality national issue ọ̀rọ̀ nípa ìlú wa ń bì wọ́n sọ biladi my country biladi my town wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n tún ní ibnu watani asbabu taqaddumil bilad thamaniya àwọn òfúnfà tí ń jẹ́ kí ìlú lọ síwájú àfa sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n kúrò níbẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa social matter ọ̀rọ̀ nípa àwùjọ wọ́n sọ̀rọ̀ nípa wasailul baraka mahiyatul baraka huququ zawjain أيتام من الحكم بير الوالد بعد الموت البيت لا يبنى مصر بي المسلم هم المصلحون نريد الشباب ثلاثة ينبغي أن يكرموا للشباب سبع الحصول مصر بيلو نبقى يتعلق بالأمور الاجتماعية ìgbà tí wọ́n kúrò níbẹ̀ ààrẹ lè ta lè pè ní wisdom ọ̀rọ̀ ọgbọ́n ìpè tá a bá kà ó yẹ kéèyàn kọ́gbọ́n nínú ẹ̀ wọ́n ní aljazaun jinsu minal amal asibabu saada albagi la yuhminu dahar khamsatun la tantai abadan awamiru la huwal galibun ad-dunya fitnatun wa balaa a'asamu layali khamsa akrabu nas wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bọ́ síbi eléyìí tá a lè pè mọ̀ najat eléyìí tá a lè fi jíire bẹ́ẹ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run eléyìí tá a lè fi sunkún síwájú Ọlọ́run ìgbà tí wọ́n kúrò níbẹ̀ wọ́n bọ́ síbi biography tá bá fẹ́ mọ̀ nípa àwọn àfa ńlá tó ti lọ wọ́n béèrè wọ́n ní mọ́wúwa Sheikh Kamaluddin mufti Ilori Al-Adaby wọ́n kúrò níbẹ̀ wọ́n ní mọ́wúwa Sheikh Adam Abdullahi Alori wọ́n kúrò níbẹ̀ wọ́n ní mọ́wúwa Sheikh Yusuf Alhaji wọ́n kúrò níbẹ̀ wọ́n ní mọ́wúwa Sheikh Nasiruddin Khabara As-Sanai wọ́n tún mọ̀ pé tá a bá mú ìwé yìí lọ́wọ́ ó lè ṣàǹfààní fún wa láti mọ ìtàn díẹ̀ nípa àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n tó ti lọ ìgbà tá a fà yìí kúrò níbẹ̀ bákan náà ok gbogbo eléyìí ni content tí wọ́n fi sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ̀yìn tá a bá ń review ìwé wọ́n ní walillahil kamal tá a bá sọ pé ìwé yìí ló dáa jù ó rọrùn kó lépa bá àwọn tó ti lọ nípa content tó níbẹ̀ nípa value tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfa wa tí wọ́n rán mi wá wọ́n á ní kí n mention kan méjì péré alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ìgbà tá à ń kàwé yìí lọ wọ́n ti mention pọ̀lọpọ̀ ẹ̀ òun náà ní àtọ́hùn mọ̀tìbáyìyà àwọn mistake tó epo ṣẹlẹ̀ láti printing press wọ́n wá níjọ́ tá a bá tún fẹ́ ṣe ìyẹn àdàtú tọ́bùn azal kitab ó rọrùn before kó tó lọ sí final printing wọ́n yẹ ká proofread ẹ̀ dáadáa kó má ṣe pé ńgbà tí ìwé ti jáde tán bisuratun kamila ìgbà yẹn láṣẹ wá ń ṣe mulahasot nípa àwọn àṣìṣe before kó tó lọ fún printing press tó ti dé final stage wọ́n yẹ kí printer ó print ẹ̀ jáde wọ́n send ẹ̀ padà sí ọ̀tọ̀ kọ́tọ̀ form àwọn committee tó máa proofread ẹ̀ from the beginning to the end so that a lè là kúrò níbi àwọn àṣìṣe ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní ká tún ṣe mùláàsọ ẹ̀ òun náà ni pé arrange ìwé yìí pẹ̀lú gbogbo àwọn kọ̀sídà tó ń bẹ kọ̀sídà tó wà ń bẹ ó jẹ́ 100 alhamdulilayi pẹ̀lú gbogbo àwọn content tí mo kà yìí ipe a lè rí eléyìí tó sọ̀rọ̀ nípa diniyat
eléyìí tó sọ̀rọ̀ nípa society, eléyìí tó sọ̀rọ̀ nípa nationality, tí ó bá arrange bẹ́ẹ̀ according to that content, á lè rọrùn fún ọmọ kéwú tó fẹ́ kà á láti lè tètè lọ síbi content ibi tó ń fẹ́. Ọ̀rọ̀ nípa ẹ̀rẹ̀ ẹ̀sìn ló fẹ́ lọ há orin nípa ẹni, ọ̀rọ̀ nípa húlùkù ipa ìwà mọ́ra ló fẹ́ lọ sọ̀rọ̀ nípa ẹni, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwùjẹ ló fẹ́ lọ wá ní akẹ́ lọ sí fírìsì ẹ̀, á ṣin gírrrr, á jẹ́ kó tètè lọ́rùn láti lọ síbi tó ń fẹ́ rather than kákẹ́ mọ́bù gbogbo ẹ̀ papọ̀ kẹ́niyàn ó ṣe máa wá wa káàkiri. Observation méjì péré tí wọ́n ní kí n sọ fún àwọn bàbá wa tó jẹ́ ọ̀tọ̀ rèé, mò ń fi àsìkò yìí wọ́n ní parí kí n sọ fún wọn pé eléyìí ò ní ṣe àṣemọ fún wọn o. Ọba tó fún wọn nílẹ̀ àkàyè tí wọ́n fi gbé eléyìí jáde bí àsìkò ṣe wọ́n tó, Ọlọ́run kó bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn. Àmín. Àgbàlá àkàyè náà jẹ́ kó lè fún wọn ní ìgbàláàyè kí wọ́n tún tẹ̀ kí wọ́n tún ṣe míì, kọ́lọ́n kó lè gbà lẹ́sìn fún wọn. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar. Ẹ máa gbọ́ láwọn ọba tóbi jàmbá. Allahu akbar. Mo sọ lẹ́ẹ̀kan mo ní Atil Kausabariya. Ẹ dẹ́kun, àbá bàbá wa, àbá ọdún pẹ́ lọ́dọ̀ Ọlọ́run, thank you so much.